ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àmọ̀ràn yín nígbà táwa bá Sunday ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ Sunday lòun ò ṣẹjọ́ ó lòun ò ní interest pé àwọn àgbàtà ti bá òun sọ̀rọ̀ òun dẹ̀ ti gbà òun dẹ̀ ti gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn òun ni ọ́díò tó padà jáde yẹn tó jáde ẹ pé program mo fẹ́ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún yín ni o ọ̀rọ̀ yẹn ti gbó pàà. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ wò. ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àmọ̀ràn yín nígbà táwa bá Sunday ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ Sunday lòun ò ṣẹjọ́ ó lòun ò ní interest pé àwọn àgbàtà ti bá òun sọ̀rọ̀ òun dẹ̀ ti gbà òun dẹ̀ ti gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn òun ni ọ́díò tó padà jáde yẹn tó jáde ẹ pé program mo fẹ́ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún yín ni o ọ̀rọ̀ yẹn ti gbó pàà ó ti Beyin yọ ọ̀rọ̀ ti bá bì mí jáde ọ̀rọ̀ ti gbó pàà ó ti gbó fàáfàá. so ẹ̀yin ọmọ Yorùbá tí àwọn bébí máa ń sọ ní ti tèmi gẹ́gẹ́ bí mo ṣe kéré tí mo rí bóńtò yìí mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá torí ojúlówó ọmọ Yorùbá ni mí ọ̀rọ̀ Yorùbá sọ wípé ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà àwa sọ lọ́jọ́ náà lọ́hùn wa sọ fún ààrẹ àgbà lámọ̀ràn níṣẹ́ làwọn ọmọ ẹ̀ ń bínú ṣe ni wọ́n ń jà ọmọ ààrẹ kan tún jáde ó tún sọ̀rọ̀ tí ẹ rí lórí social media èèyàn gbọ́dọ̀ wà careful of what you say wàá ṣọ́ra pẹ̀lú tó ń sọ bó bá pè mí lórí fóònù tó ń béèrè ọ̀rọ̀ tí bá rí pọ̀rọ̀ tó ń béèrè ọ̀rọ̀ tó lè implicate mi ni brother mi sister mi ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá jọ dòkòwò náà wọn tá a bá jọ sọ a lè sọ dáadáa tọ́rọ̀ bá Beyin yọ ọmọ lè deny màá ní mi ò sọ ọmọ evidence jáde ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n àjọ ń sọ̀rọ̀ àríkọ́dù àgbéjáde ló bá parí tó o bá wà on social media you have to be very careful of what you say ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ò understand ọ̀rọ̀ yìí lára àwọn ọmọ Gani Adams wọ́n jáde wọ́n confam pé dáre sọ̀nà ó sọ náà ni kò sí tó fẹ́ ṣẹlẹ̀ àní ká jèkuru kó tán láwo níṣẹ́lẹ̀ yìí kan kó rajọ ẹ̀ gbọ́n owó ẹ̀ gbọ́n sínú àwo ẹ má jẹ́ ká tóra wa jẹ́ tí gbogbo ayé bá ti ń sọ pé ò dáa Bíbélì sọ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọ̀run of course yes ṣùgbọ́n kì í ṣe pé kí gbogbo èèyàn máa sọ pé ò dáa tí gbogbo èèyàn bá sọ pé you are not good you are bad gbà bẹ́ẹ̀ pé you are bad ẹ̀rí ayé ni ẹ̀rí ọ̀run Bíbélì tó sọ pé ìbárẹ́ ayé òun ni ìṣọ̀tá ọ̀run yẹn gbèsè Bíbélì yẹn ló sọ pé ẹ̀rí ayé yìí ìjẹ́rìí ayé yìí òun náà ni ìfimúlẹ̀ lọ́run tí ayé bá sọ nípa ẹ tó kàn pàmò nípa ẹ òun la máa fìdí ẹ̀ múlẹ̀ lọ́run àtọmọdé àtàgbà everybody wọn ò sọ̀rọ̀ Gani Adams dáadáa ó ní rísì tí mo ṣe gbé eléyìí wá ẹni pé mi ò sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ lẹ́nu ọjọ́ bíi mélòó kan I have no interest láti sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ ti Beyin yọ ọ̀rọ̀ tí mo sọ fún yín lọ́jọ́ sí pé máa lẹ́yìn ó ti lẹ́yìn mo sọ́jà mo ní yóò lẹ́yìn o yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn o yóò lẹ́yìn o ọ̀rọ̀ yẹn ti lẹ́yìn o
òkúta ẹ̀sìn ẹsẹ̀ ti yọ. A sọ̀rọ̀ because we want peace to reign. Ìjàngbara òmìnira kì í ṣe tẹnìkan. Wọ́n sábà ní àwa wọ̀nyí bá ṣe ń rìn tá à ń ṣe wọ̀nyí. Ọlọ́run tó dá wa sísàlẹ̀ bí tí ò sọ wá dolówó káwa náà wà lókè. Ó mọ ìdí tó ṣe dá wa sísàlẹ̀. Bá a bá wà ń sàlẹ̀ yẹn ò sọ pé a jẹ́ olòṣì o. Kò pè wá lólòṣì. A wà nísàlẹ̀ ká lè mọ bí nǹkan ṣe ń rọrùn. Etí wa ń gbọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Lára àwọn ọmọ tó sọ ọdún sọ kojú mi categorically pé báyìí ni wọ́n sọ. They plan it intentionally pé wọ́n fẹ́ frustrate life Sunday Igboho. Wọ́n fẹ́ fìtínà ẹ̀ ní gbogbo ọ̀nà kí Sunday Igboho ṣá sọ pé mi ò ṣe Yorùbá nation mọ́. Kó ṣá sọ pé mo jáwọ́ nínú ọ̀rọ̀ yìí. Wọ́n ṣe ẹ̀yin ilẹ̀ dìde ẹni Sunday fún àwọn àgbààgbà. Ẹni Sunday fún ọba ẹ ló kú pín program ẹ ló fún ọba ẹ ló kú jòyè. Ọmọkùnrin yẹn jáde ó túbá ó bẹ ọba ó bẹ ìjòyè. Ẹ ló ṣépè fún Tinubu ẹ ló sọ fún àwọn yìnbọn sí Tinubu. Ó jáde sí gbangba ó bẹ Tinubu. Ó pàrọwà sọmọ Yorùbá pé ẹ má bú Tinubu bàbá wa jẹ sílẹ̀. Kì í ṣe òun ló kọlù mí, kì í ṣe òun ló bà Nàìjíríà jẹ́. Ẹ bá wa fi bàbá wa yìí lẹ̀. Kí lẹ tún fẹ́? What else do you want? Ẹ ṣáà ń gbìyànjú, ẹ tiraka, kẹ ṣáà frustrate ẹ, kẹ parọ́ tòkè mọ́tilẹ̀, kẹ pa mọ́tò ẹ̀gbẹ́, kẹ lu gbogbo ẹ̀ pọ̀ mọ́ Sunday. Káwọn ayé ṣáà lè kórìíra ẹ̀. Kí Sunday lè sọ pé mo yọ ọwọ́ mo yẹ ṣe mi gan ṣe Yorùbá nìkan mọ́. Eléyìí tẹ́ ẹ fi ṣe bí o ti tó gẹ́gẹ́ o, orúkọ tẹ́ pè mí ti tó mi ò ṣe mọ́. Irọ́ lẹ pa. Sunday Igboho will continue. Ó máa ṣe ó ti sọ èmi ti rí àrídájú. Mo lọ sí Kútọ̀nù mo lọ bá Sunday many times mo máa ń sọ fún yín pé program yìí ló ṣẹlẹ̀. Mo lọ bá oríṣiríṣi ọ̀rọ̀ wá jáde. Ọmọdé ẹmọ Ìgbòho Ṣàwó bàbá dábì ẹkùn ọkọ rọpò uncountable of Yorùbá land, akíkanjú ọmọ of our time, àdùnbárì má jìyà. Ẹni bá bá Sunday Igboho orí tó bá ti mọ̀ ẹ́ ìyà ò jẹ ẹ́ mọ́. Ebi kò ṣe kó fẹ́ kówó fún ẹ̀bọ̀ tí ebi ò pa ẹ́ mọ́, ìyà ò tún jẹ ẹ́ mọ́ láyé. Torí lídà tó ṣe é tẹ̀lé ni. Tó bá ń tẹ̀lé Sunday ìyà ò tún jẹ ẹ́. Kì í ṣe Ọlọ́run. Kò sọ pé òun fẹ́ kọ́lé fún ẹ, kò sọ pé òun fẹ́ ralẹ̀ fún ẹ, kò sọ pé òun fẹ́ kọ́ mọ́tò fún ẹ. Ṣùgbọ́n tó o bá ń tẹ̀lé lótìtọ́ àtòdodo, o ò tún jìyà. Sunday àgbé mọ́tò fún mi àsìkò tí ì tó ni. Bàbá Èkìtì gan gba mọ́tò. Ó ti àkókò gbogbo rí a. Oníṣòwò gidi ni tọ́lọ́run kẹ́. Ẹ̀yin lẹ dojú gbogbo ẹ̀rú. Kò dé padà sẹ́yìn omi. Ṣé Yorùbá nation tẹ̀síwájú? Wọ́n wà lọ́dọ̀ aláyé ní Kútọ́nù. Ó ní Ọmọlúkà. Ó ní wọ́n ti pààyàn sílé mi, wọ́n bà nǹkan mi jẹ́. Wọ́n ti jólé mi mẹ́ta. Ẹ mọ̀ pé ilé mẹ́ta náà ti jó mọ́ Sunday lára. Ẹ mọ̀ ilé mẹ́ta náà ti bàjẹ́ mọ́ Sunday Igboho lára. Bí ẹ bá máa sọ̀rọ̀ ẹni wọ́n ba ilé ẹ̀jẹ̀ nìbàdàn, ilé kan ṣoṣo tí wọ́n bàjẹ́ nìbàdàn lẹ́yìn rántí. Ẹ ti gbàgbé ilé ẹ̀ tí wọ́n kọ́kọ́ sọ lọ sí ní sọ́kà tí ṣe sọ́kà lọ́dún kẹta àbí kẹrin tí wọ́n kọ́kọ́ sọ lọ sí tí wọ́n jóde eru. Ilé tí Sunday Igboho kọ́ fún ìyá ẹ̀. Ẹ ti gbàgbé pé wọ́n tún lọ bẹ̀ wọ́n àtàkì ẹ̀ wọ́n sọ náà sí the same period tí wọ́n lọ sunlé ìyá ẹ̀ the same time yẹn náà lọ sunlé bàbá Akíntóyè ní Adó. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ táwọn DSS wá tí wọ́n bàjẹ́ tí wọ́n scatter tí wọ́n pieces tí wọ́n sọ de eru. Lẹ́lẹ́ẹ̀kẹta yẹn tí wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ bí àkísà. Ilé mẹ́ta. Kò sí gbogbo ilé tá à ń sọ wọ̀nyí. Kò sí kankan nínú ẹ̀ tó less than 200 million in American value with current expenses bí kan ṣe wọ́n yìí. Kò sí èyíkéyìí nínú ẹ̀ tí a lè value less than 200 million. Wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n sọ wọ́n dàkísà. Sunday wá sọ fún mi lọ́jọ́ náà lọ́wọ́ Ọmọlúkà. Wọ́n balẹ̀ èmi jẹ́, wọ́n jókìí wọ́n jókèjì, wọ́n tún balẹ̀ ní ìkẹta jẹ́. Wọ́n pàdé sí lọ́rùn wọn pọ̀ rẹ̀ ni wọ́n pẹ̀gbọ́n mi. Ọmọlúkà, wọ́n fìtí náà mi, wọ́n lé mi, mo tún lọ sọ́gbà ẹ̀wọ̀n.
mo tún dé ṣé yín wàá pé ìṣe Yorùbá ní sọ̀mọ́ ni kí wàá mo jìyà lé lórí ọ̀rọ̀ yẹn gún mi pàà bí abẹ́rẹ́ jákàmọ̀ akọmọ of Yorùbá land thank you Zikra Brown ó ní ṣé ìwà pé ìṣe Yorùbá ní sọ̀mọ́ ni kí wàá mọ jìyà fún ó ní kí lóun jẹ ìyà fún kí wàá ní ẹsẹ̀ sí gbogbo ìyà fún ti jẹ ọ̀rọ̀ yẹn gún mi ó tọ̀ sí mi mo ní yé ẹni irú àwọn ẹni iná ń pè ní lídà irú àwọn ilé gangan tó ń pè ní lídà tó ṣe é tẹ̀lé Zikra Brown bá mi gbé program Adéyẹmọ Ayọ̀mídé ẹ bá mi ṣí ẹ má jẹ́ kó rí program yìí flag ẹ ṣí ẹ kẹ́ ẹ máa tẹ like continuous ẹ máa tẹ like yẹn God bless you Sunday Igboho kì í ṣe Ọlọ́run àdẹ̀gbé gẹ́gẹ́ bí Ọlọ́run bó o bá dọ̀dọ̀ ẹ̀ bó o pè lórúkọ tí ò yẹ kó o pè á sọ fún mi má pè mẹ́ Ọlọ́run ọba ni that is Sunday Igboho for you ìyẹn lẹ́wọ́ tẹ́ mọ̀ tọrọ bá délé oríṣiríṣi láwa máa jáde ẹ̀ máa pe èèyàn lórúkọ tí ò jẹ́ ẹ lágbájá bó ṣe rí rèé bó ṣe jẹ́ rèé bó ṣe mọ̀ rèé all because of pé ìkórira enviness owú kíkorò tẹ́ ẹ̀ ń jẹ ẹ lọ jáwọ́ àbẹ̀yìn mọ́ pé kẹ́ ẹ jáwọ́ sí i àwa sọ ni bí àmọ̀ràn kì í ṣe ẹ̀bẹ̀ àwọn tó kọ̀ tí ò jáwọ́ lánàá wọ́n ti láàmì síbi tí wọn ò fẹ́ nígbà tá a sọ fún bàbá pé ààrẹ níbi tọ́rọ̀ yìí lé ó máa ó lágbára o ọ̀rọ̀ yìí lẹ́yìn o ààrẹ ìdá ẹ̀sọ́ yìí ẹ̀yin fúnra yín mọ̀ tọ́rọ̀ tó lágbára ni ààrẹ ẹ wọ́nà kẹ́ jáde kẹ́ ṣàtúnṣe sọ̀rọ̀ yìí kálàáfíà jọba ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ wọ́n ní ká gbẹnu lọ ká gbẹ ẹnu wa ká gbé lọ ká lọ sinmi now mo fẹ́ display kíní kan sójú fọ́nrán yìí fún yín kẹ́ wò ó màá wá ká jáde fún yín lórí bí ẹ sáré wò ó ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok òun ẹ lè má rí dáadáa sí ẹ rí ó wẹ́ẹ́ bọ̀ má sáré brief ẹ̀ má kà fún yín ẹ̀yin tẹ́ ń wò mí direct nínú Facebook ní YouTube ẹ pín program YouTube mi ò rọ́wọ́ yín ẹ bá mi pín tẹ́ ẹ bá wo ẹ máa wo seal kóòtù nínú ẹ̀ síìlì kóòtù ìyẹn ni wípé ìwé tí wọ́n kọ tí ẹ ń wò yìí kì í ṣe ìwé lásán kì í ṣe just ordinary book wọ́n kọ síbẹ̀ wọ́n ní form 1 general form of writ of summons in the High Court of Oyo State in the Ibadan Judicial Division holding at Ibadan. Ìdí mo fẹ́ kẹ́ sọ tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé between Court of Summons between Chief Sunday Adeyemo Igboho Oòṣà claimant or claimant náà kọ or complainant Iba Abiodun and Iba Abiodun Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land defendants Boma to Iba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land of Oòduà House 14 Ezekiel Street off Toyin Street Ìkẹjà Lagos State of Nigeria adẹ̀pá náà rẹ̀ pé kó má dé gbogbo ibi wọ́n dẹ̀ kọ̀ Yorùbá. You are hereby commanded that within 30 days after the service of this writ on you, inclusive of the day of such service, you do cause an appearance to be entered for you in an action as the suit of Chief Sunday Adeyemo Igboho and take notice that in default of your so doing, the claimant may proceed therein, and judgment may be given in your absence. Stamped, I was stamped and signed by Chief Justice of Oyo State High Court of Justice, Ring Road, Ibadan. Only bó display yẹn dẹ̀ ń wò yẹn o ẹ wò. Àwa gbìyànjú pé ní gbogbo ọ̀rọ̀ yìí kó má débi tó dé yìí ṣùgbọ́n ìwà ìgbéraga ìwà ta ló tó mi ta ló lè mú mi ìwà èmi náà mọ̀yàn eléyìí la máa fi mọ̀
bóyá téèyàn bá sọ̀rọ̀ síyàn bóyá o kàn lè sọ ọ́ kò dẹ̀ mú jẹ bẹ́ẹ̀. Na this one we go take a no. Pín program yìí kí ló ń ṣe ẹ̀yìn YouTube man. Ẹ ti rí that letter ó kù gidi o. Mo kàn mú heading yẹn ni mo gbé wá hàn yín yẹn. Letter yẹn ó tó I think it's about 3 pages. Heading yẹn ni mo fi hàn yín. Ọba Adéyẹmọ ní òun ò ṣe ẹjọ́ ẹbí bàbá yẹn lé àwọn ọba ti bá wa dá sí i. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Yorùbá ló tó kàwé tí wọ́n mọ tẹ́ńpẹ̀ lófin gbogbo wọn náà dìde wọn ní Sunday mi ò sún àpò ọmọ gravity òfin ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́. You don't know the gravity of the ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́. Tó o bá mọ̀ ọ́ ní sọ pé ò ṣẹjọ́. Àwọn ọmọ Yorùbá takú wọn ní láyé bàbàdà Sunday bó o lọ ilé ẹjọ́ àwa lọ. Torí aláàánú ọmọ Yorùbá nìwọ olóore ọmọ Yorùbá nìwọ. Àwa mọ tí ẹ̀sùn tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọdà sílẹ̀ lóríṣiríṣi ó kà á. Ó ní Sunday lè pààyàn tó bá rówó. Ó ní Sunday mà nípa ikú tó pa Bọ́lá Ìgè. Ó kà oríṣiríṣi against Sunday Igboho. Àwa dẹ̀ ń wò ó ṣe mọ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa. Tí o bá ń bínú síyàn tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ lèèyàn lè sọ ó lè sọ anything ṣùgbọ́n tó bá ti ń di pé ó di ebi tí ìwọ náà wá ṣe ọkùnrin Yorùbá ní mọ̀jàmọ̀sálà àmọ́ kíkanjú. Ṣùgbọ́n ààrẹ kọ̀ àwọn ọmọ ẹ̀pá akẹ́kọ̀ọ́ wọn fi jígà kọ́rùn wọ́n pa akẹ́kọ̀ọ́ wọ́n fi jígà kọ́rùn wọn ní kò sí tó jọ ààrẹ sọ náà nìyẹn. Ẹ̀yin náà pẹ̀lú ààrẹ wa lọ sọ ní court. Don't forget 10 billion naira ni lọ́ọ̀yà yẹn kọjá de pé tí ààrẹ ò bá ti retract ọ̀rọ̀ ẹ̀ kó tún ọ̀rọ̀ yẹn sọ kó sọ jáde káwọn èèyàn gbọ́ wípé àṣìṣe ni pé kò rí bẹ́ẹ̀ pé ààrẹ á lọ court á san 10 billion naira fún damages orúkọ Sunday Igboho tó bàjẹ́. Ṣùgbọ́n ààrẹ ní kò sí jọjọ olówó wà owó OPU owó One Voice owó OPC owó bẹ́ẹ̀ wà láyì. Ó ní ẹni tó sí court owó lájọ máa ná àjọ ní sàn ní rẹpẹtẹ. Ó ti dójú ẹ̀ka ọ̀rọ̀ ti dé court wọ́n ti pe ààrẹ 30 days ni wọ́n fún Gani Adams. 30 days mo kà fún yín 30 days bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n sàn yẹn ó wà ń bẹ̀ dated this 3rd day of April. Ìyẹn ni pé èmi eléyìí ọjọ́ kẹta oṣù kẹrin òun ni ìwé yẹn jáde. 30 days yẹn ti bẹ̀rẹ̀ sí ní kàlákì èmi kì í ṣe working days yìí o. 30 days not working days 30 days including Saturday and Sunday. Wọ́n ní tààrẹ ò bá ti yọjú sí court ó parí. Wọ́n á bẹ̀rẹ̀ proceeding ẹjọ́ wọ́n á gbé Sunday kí ló ṣẹlẹ̀ aṣọ tẹnu ẹ̀. Adájọ́ á lè gífù ẹjọ́ adájọ́ á gífù judgment. Inú lè bí adájọ́ kó sọ pé wọ́n Gani tiẹ̀ kọ̀ pé kò wá yẹn ẹjọ́ mi tún nìyẹn lọ́tọ̀ ọ̀tọ̀ nìyẹn wà á tún jẹ̀bi ẹ̀ wọ́n á tún gba ní sanction á sì wá san 10 billion yẹn inú lè bá adájọ́ kan kó fi ṣe times 2 títí Gani á fi kú ó dẹrù Sunday Igboho nìyẹn yóò mọ̀ sí Sunday mi á fi kú. We don't pray pé kó débi tó dé yìí peace là ń wá mo ti sọ fún yín rí ó fi bàtà kọjá ààyè mi sí bàbá mi kan mo gbéra mo lọ ta mo yíra sọ́tún mo yíra sókè mo bẹ́ẹ̀ ìdáhùn pẹ̀lẹ́ mi ó dẹ̀ yí ìbínú ẹ̀ padà. Today is my father I called him mo pè é màá kí bó bá ní nǹkan pè mí fún wa pè mí ló bá tún kí la tún lé ìwé ẹjọ́ tí wọ́n mú wá ó gbà ó ya ló bá parí kí ló kí la ń gbé kí la ń jù. Nígbà tí mi ò fi gbéraga sí Ọlọ́run ò dá gbéraga mọ́ mi ìsìn ní láíláí ìní jọra mi lójú. Ẹni bá jọra ẹ̀ lójú irú wọn máa ń ṣubú yakata ni tí wọ́n bá dẹ̀ ti ṣubú yakata wọn ò kì í réyàn gbé wọn torí pé kí ni ìgbéraga ẹni bá gbéraga àtọmọdé àtàgbà àtẹranko òun ló máa ń kóró ojú sí wọn. Inú Ọlọ́run ò dùn ságbéraga inú èèyàn ò dẹ̀ lè dùn ságbéraga.
kí wá ní ẹsẹ̀ ayé tó wá ìwọ tó bá mọ̀ pé ìgbéraga ń dààmú ẹ go and stop it o jẹ́ onígbéraga o rí ọmọ náà o tún rí ọmọ èèyàn ibo kí wá ní àlámọ̀rí ayé tó wá o gbéraga bíbélì sọ pé inú Ọlọ́run ò dùn sí o tún gbéraga inú èèyàn ò tún dùn sí kí wá làlámọ̀rí ayé tó wá kí ló gbà kí ló wúlò fún ayé. You can see, ẹ jẹ́ tó display ẹ̀ fún yín èmi òòrè mo ti kà á ẹ ti gbọ́ ẹ wo òun ni ẹ̀yin tẹ́ ẹ wò mí ní TikTok kò sẹ́ni tó jí láàárọ̀ kùtùkùtù tó ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kó òun rógun ẹjọ́ o kódà àwọn lọ́ọ̀yà gan tí wọ́n fi ẹjọ́ tí wọ́n fi ń ṣe kéèsì tí wọ́n fi ń jẹun wọn ò lè jí ká sọ pé Ọlọ́run jẹ́ káwọn rógun ẹjọ́ they will never pray for such. Ọlọ́run gbéṣẹ́ wá ní máa sọ iṣẹ́ tọ́lọ́run bá dẹ̀ máa gbé wá ó lè jẹ́jọ́ ṣùgbọ́n kì í ṣàwọn ló máa gbàdúrà ẹjọ́ Ọlọ́run jẹ́ kí lọ́ọ̀yà gan rẹ́jọ́ tẹ́ ẹ bá sọ pé lọ́ọ̀yà Ọlọ́run á jẹ́ kó pàdé ẹjọ́ wà máa rẹ́jọ́ kò lè ṣàmì mo súnmọ́ lọ́ọ̀yà ò ní ṣàmì ẹ̀ fún ẹ á ní gbàdúrà kọ́lọ́run gbéṣẹ́ wá iṣẹ́ táwọn fi ń ṣiṣẹ́ ṣe nìyẹn gbàdúrà Ọlọ́run ó bá wa gbéṣẹ́ wá ò jẹ́ ká rí iṣẹ́ ṣe òun ló bá tán àwọn náà mọ̀ nínú ara wọn lọ́kàn wọn lẹ́jọ́ wọn lójú ẹni gbogbo ẹ̀ pé iṣẹ́ tó lọ́n fẹ́ gbé wá yẹn ẹjọ́ náà ni kò dẹ̀ kan yé àwọn ló mọ̀ ṣùgbọ́n ní Yorùbá concept pé Ọlọ́run jẹ́ káwọn rógun ẹjọ́ èpè burúkú ni wọn ò dẹ̀ ní jẹ́ṣẹ́ fara wọn kò sẹ́ni tó ń gbàdúrà fún òrógun ẹjọ́ láyé lọ́ọ̀yà gan ò bá Sunday ò gbàdúrà ẹjọ́ ṣùgbọ́n the gravity of the accusation of Gani Adams ó ní agbára. So it has to end at the court of law kan lọ clarify torí ọjọ́ ọ̀la torí orúkọ àwọn ọmọ Sunday Igboho ọmọkùnrin yẹn ti láwọn ọmọ ó bí ọmọkùnrin ó bí obìnrin àwọn grown up child ó ti dàgbà àtẹ̀rẹ́ àwọn kéékèèké nínú wọn kí ló dé ìṣẹ́rí ọ̀rọ̀ yìí ìbámu dé bí gbogbo yín lẹ mọ̀ ṣùgbọ́n bàbá wa gbéraga kí ló ṣẹlẹ̀ sígan tó fẹ́ẹ́ fi ní ṣe kóòtù láti máa pàdé bàbá ẹ ti gbàwé wọ́n ti sábùwé dé ibi iṣẹ́ yín ẹ gbà ẹ lọ rìpọ́ọ̀tù ní kóòtù ẹ lọ ro tẹnu yín ẹni tẹ́ ẹ ní wọ́n ń sọ ẹni tí wọ́n sọ yẹn kẹ́ ẹ lọ sọ ní kóòtù wọ́n ní ẹni tó sọ wọ́n nìyẹn ẹ provide ẹ at the court of law. I am not a lawyer, but mo mọ̀ pé a lawyer á ṣiṣẹ́ débẹ̀. Mo tán pé lawyer, wọ́n máa tún wíní. That audio, wọ́n máa bá ẹ mú nípele lẹ́jọ́ létí. Wọ́n á máa bá ẹ play ẹ̀, wọ́n máa béèrè question lọ́wọ́ ẹ tiẹ̀ bá ẹ tiẹ̀ ta. Eléyìí ò kan wá pẹ̀lú ti Táyọ̀ Àyìndé. Táyọ̀ Àyìndé ó ti pẹjọ́ tiẹ̀ lọ́tọ̀ ìyẹn ò ààrẹ á máa jẹ́jọ́ nìbàdàn ó dàbẹ̀ pé Èkó ni Táyọ̀ Àyìndé pe tiẹ̀ sí á tún máa jẹ́ lẹ́kọ̀ọ́ tiẹ̀ bá ìwà ìgbéraga ni ìgbérasánlẹ̀ pín prógrámù yìí kí ló ń ṣẹlẹ̀ ìgbéraga ni ìgbérasánlẹ̀ bẹ́ẹ̀yàn bá ju ẹ gbà kó ju ẹ lọ. Life is very simple for you tó bá believe pé life is simple tó bá mú life tó bá gbé in a simple way life is so simple. Bí báragbàlagbà bó bá ní ọmọlúkà ọ̀tẹ̀ mi mọ́lẹ̀ kí ló dé tẹ ọ̀tẹ̀ màmá mi ẹ má bínú àṣìṣe ní ìmọ̀ ẹ foríjì mi. That is my nature. That does not mean that I am a coward now. Lọ́jọ́ ọmọ kékeré ló sọ pé tẹ̀mí náà mi ò àgbọ̀ ṣe rí orí gbà. Dákun pọ́n mi ní oríjì mi ìmọ̀ mistake mi máa bẹ̀ẹ́. So kò jù bẹ́ẹ̀ lọ, that is my life. Má bẹ̀ẹ́. Bọ̀ tó o bá gbá etí mi ọ̀tún bí Bíbélì ṣe sọ, dákun má bínú o pé ká gbé tòtì sílẹ̀ yẹn ìgbàgbọ́ mi ò dé bẹ́ẹ̀ máa gbá tèmi padà ní ṣá o. Bá tiẹ̀ jòkó sẹ́tù ẹ̀ yígbà tó kọ́kọ́ gbà yẹn máa ní sọ pé mo rì tó nù ẹ o mi ò fẹ́ mọ bó o ṣe jẹ́ o I don't want to know who you are
gba etí mi ọ̀tún yìí gbà tèmi padà bá ti ẹsẹ̀ tu ẹ̀ níwọ̀n ìgbà tí mo bá mọ̀ pé mi ò lẹ́bi ẹni ò ṣẹ̀ o kàn bá etí mi àyùdára ò ní gbà ò ní jẹ́ gbágbó ẹ̀ ìwọ kan ò ní dánwò ṣùgbọ́n onísùúrù ló fún wàrà kìnìún wọn ló ní fún onísùúrù ní jogún ọ̀run bíbélì clarify ó ní ìbùkún ni fún àwọn onísùúrù torí wọn ò rí Ọlọ́run. Abẹ Gani Adams abẹ because this is to me is another distraction nínú ìrìn àjò òmìnira yìí distraction ni but is a necessary action tá a gbọ́dọ̀ take is part of the journey. Tá a bá sọ pé distraction ni lóòótọ́ is a distraction ṣùgbọ́n ó ní nǹkan tó jẹ́ dandan ni is a necessary action tá a gbọ́dọ̀ gbé because this is part of the process. Ara àwọn ìpèníjà ara àwọn challenges tá a gbọ́dọ̀ dojúkọ ni a dẹ̀ gbọ́dọ̀ dojúkọ òun la ṣe dojúkọ sí ọ̀rọ̀ ti dé kóòtù adájọ́ wọ́n ti sàn yẹn wò wọ́n stamp ẹ̀mí kọ́ mo kọ́ kì í ṣe bẹ́ẹ̀ gbèsè ló kọ́ ẹ̀jẹ̀ tó fi hàn níbí ẹ wo stamp ẹ̀jẹ̀ ẹ̀ńlájì ẹ̀kẹ́ wo dáadáa òun rèé tẹ́ ẹ bá rí wo mbẹ́ yẹn ẹ wò ó kí ló ń ṣe kinní yìí òun ni sẹ́ẹ̀rí mò ń bọ̀ máa fi hàn yín ẹ̀yin TikTok sẹ́ẹ̀rí stamp inú ẹ̀ gàdàgbà kóòtù náà ti stamp ẹ̀ òun rèé kóòtù ni wọ́n ti stamp ẹ̀ ṣẹ́ ti rí ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣàfidáfìtì tẹ́ mọ bí ó ṣe ń lọ ní kóòtù ẹ mọ bó ṣe ń sáìn ní kóòtù ẹ mọ bó ṣe ń lọ òun rèé ṣẹ́ ti rí sẹ́ẹ̀rí abẹ́ẹ̀ rí kí bí wọ́n ti ẹjọ́ ìlágbára tí báyìí bẹ́ẹ̀ ní fọ ẹni àgbọ̀ kọ́ bá ti bẹ́ẹ̀ ní fọ kọ́ ní àgbọ̀ orin Àkúrẹ́ kọ́ bá ti bọ́ ní fọ kọ́ ní àgbọ̀ kọ́ bá ti bọ́ ní fọ kọ́ ní àgbọ̀ o. If you believe you are speakable, you are vocal, you are this, you are that. If you talk too much, you go enter wahala, you go enter kromajenge. Gani Adams ẹ̀dẹ̀ dójú tí àwa ọmọ Yorùbá imagine kan sọ fún gbé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n gbé lọ ilé ẹjọ́ wọ́n wá dájọ́ ẹ̀wọ̀n fún Ààrẹ Ọ̀nà Kakanfò Gani ẹ̀ lè bọ́nú eléyìí torí bẹ́ẹ̀ kàn tí ẹ̀ sọ̀tá sí ìrìn àjò ọmọ Yorùbá ẹ̀ lè bọ́ you are enemy to this journey bóyá ó dẹ̀ wù ẹ́ ṣùgbọ́n o fẹ́ kó jẹ́ pé wọn náà fẹ́ máa fún lórí yìí mo ti sọ fún yín gbà kan mo lóun lè gbé Sunday mọ́ra Sunday adé máa ṣiṣẹ́ ìwọ adé máa gboríyìn ó ń ṣẹlẹ̀ dáadáa tó bá mọ bó o ṣe lè play game ẹ Sunday a máa jẹ́ sáà fún ẹ mọ̀rọ́bà ẹgbẹ́rẹ̀ yìí méjèèjì but wọ́n pè é ní Ààrẹ Ọ̀nà Kakanfò ti fi ju Sunday lọ wàá gbé mọ́ra wàá pèsè ẹ̀ wàá pọ́n wàá yìn Yorùbá ní yinni kéèyàn ṣe míì wàá pọ́n Sunday wàá ní àbúrò mi dáadáa kódà bó pè lọ́mọ kò sí tó burú bẹ́ẹ̀ Sunday ò ní sọ̀rọ̀ kò ní bínú ọmọ mi dáadáa ní Sunday iṣẹ́ tó ń ṣe inú mi dùn àwa wà pẹ̀lú ẹ̀ àwa dẹ̀ ń tẹ̀síwájú nínú iṣẹ́ náà nígbà tí mo bá ti wọ ẹgbẹ́ mi tí mo wọ Sunday Igboho ẹgbẹ́ mi iṣẹ́ ń tẹ̀síwájú inú ọmọ Yorùbá máa dùn sí ẹ wọ́n ní Gani Adams akíkanjú ọmọ Yorùbá ni ó báṣẹ́ lọ Sunday ló dẹ̀ ń ṣiṣẹ́ o ìwọ ni wọ́n máa praise ó mọ̀wé ẹni ìgbéraga ló dẹ̀ fà á Gani ẹ̀yin ọmọ Yorùbá kò sí kankan tó máa ṣe Sunday ẹ jẹ́ kí ilé ẹjọ́ jáde kan sọ pé Sunday máa bọ̀ tàbí kí DSS pé kán ní máa bọ̀ a gbọ́ pé wọ́n ní ìwọ mọ̀ nípa ikú tó pa Bọ́lá Ìgè kí ló kan Sunday pẹ̀lú ikú Bọ́lá Ìgè àwọn tó pa Bọ́lá Ìgè mọ ara wọn àwọn tó pa Bọ́lá Ìgè wọ́n mọ ara wọn nígbà gbọ́ngbà yẹn àwọn gan wọ́n pa allegation káwọn gan wọ́n fi kan Omiṣore wọ́n ló mọ̀ sí wọ́n fi kan Olúagúnlóyè former minister wọ́n ló mọ̀ sí wọ́n fi kan ọ̀gbẹ́ni kan náà wọ́n bí fra yóò ná ló jẹ́ wọ́n fi kan wọ́n ló mọ̀ sí kí ni ti Sunday Igboho nínú ọ̀rọ̀ ṣé Sunday Igboho tó jẹ́ ọmọ Ọbásanjọ́ ni after all ọmọ Ọbásanjọ́ ni president nígbà kan pa Bọ́lá Ìgè
ṣé Sunday Igboho ṣó mọ Omiṣore rí nígbà yẹn ni? Ṣé Sunday Igboho ṣó mọ Olúagùnlóyè ni nígbà tí wọ́n pa Bọ́lá Ìgè ni? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ tó fi jẹ́ Sunday Igboho ni wọ́n gbéṣẹ́ fún pé kó lọ pa Bọ́lá Ìgè níbi tọ́mọ ọlọ́mọ ti ń bá tó ti ń ṣiṣẹ́ ajé pé kó lè dá nílùú Mọdákẹ́kẹ́ níbi tó wà níbẹ̀. Ẹ mọ̀ tán Sunday tẹ bá mọ̀ tán ẹ mọ̀ pé ẹni tó lọ́run òrìṣà gan ló yẹ ká máa pè òòṣà. Òrìṣà ọmọkùnrin yẹn òrìṣà dání. Orí ẹ̀ ó distinguish ẹ̀ jáde mi. Bóyá lẹ mọ̀ pé mẹkáníìkì machine ni Sunday ọmọdé yẹn máa kọ́ níbẹ̀rẹ̀ tó ń ṣe. Ọlọ́run tó ṣẹ̀dá oníkálukú tó mọ ìpín àti àyànmọ́ tó dá mọ́ oníkálukú kò sí bó bá ti wù kó rí. Ọlọ́run á yọ ẹ́ á distinguish ẹ̀ jáde. Ọlọ́run ló mú Sunday Igboho tó yọ jáde láàárín ibi tó wà. Inú wa bí yín láì nídìí. Ọlọ́run lè kọjú ìjà sí i. Ìwọ tó bá kàn dìde tó lóun kọjú ìjà sí ẹni tí Ọlọ́run fẹ́. Ọlọ́run ló kọjú ìjà sí ẹni bàbá Ọlọ́run jà o. Àríjà Ọlọ́run o. Èèwọ̀ ni mi ò ní bọ́ Ọlọ́run jà o. Màmá bọ́ Ọlọ́run jà, màmá bọ́ Ọlọ́run jà o. Èèwọ̀ ni màmá bọ́ Ọlọ́run jà o. Ọ̀nà bàbá Ọlọ́run jà, àdẹ̀rìjà Ọlọ́run òye. Èèwọ̀ ni màmá bọ́ Ọlọ́run jà o. Àmọ̀ràn ni o. You don't fight God. You can bọ́ jà. You can only challenge God in a reasonable way. Gẹ́gẹ́ bí ẹnìkan àwọn kan nínú Bíbélì máa ṣe challenge Ọlọ́run. Ọlọ́run fààyè sílẹ̀ ó ní kí èṣù lọ dán Jóòbù wò. Jóòbù bara jẹ́ kò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ó sọ̀rọ̀ sọ́lọ́run ó ní ìwọ Ọlọ́run ṣé mi ò sìn ẹni. Ó ní ìwọ Ọlọ́run ṣé mi ò gbàgbọ́ nínú ẹni. Ó ní ìwọ Ọlọ́run ṣé mi ò ṣe fẹ́ ẹni. Kí ló dé tó ṣe mú kí ọjọ́ búburú yìí kó sọ̀kalẹ̀? Ó challenge Ọlọ́run. Ọlọ́run dẹ̀ wó sùsùsùsùsùsùsù. Ó sọ fún Sátánì. Ó ní eléyìí tó dánwò ètí tó gẹ́ jáwọ́. Dáfídì ó challenge Ọlọ́run. Ọlọ́run sọ fún pé Dáfídì wàá kọ́ ilé fún mi. Ó ní ìwọ Ọlọ́run mi ò gbọ́rọ̀ sí ẹlẹ́nu ni. Ṣé mi ò kọrin ìyìn sí ẹni? Ṣé mi ò jó ijó ayọ̀ ní pẹpẹ mímọ́ ẹni? Ó challenge Ọlọ́run. When you challenge God in a reasonable way, God will answer you. Níjẹ́ pé kó máa yàn Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Ó rẹ̀ ó fún wa ó jẹ́ ṣe gírí kankan. Ó sin Ọlọ́run, ó súnmọ́, ó ṣe kankan. Ọlọ́run kí ló dé? Ó bless àwọn ilé ó bless àwa. Ó ṣe bá jẹ́ tó bá ṣe yẹn sọ́dọ̀ náà kàn wẹ̀ ààrẹ rí. But Ọlọ́run mọ ibi tó mọ́ ní kálukú lọ. Òun lọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tèmi gan bá sọ díẹ̀ fún yín nípa mi. Ẹ mọ̀ pé orí òòṣà gan ló yẹ kán máa pè mí gan. Orí mi lọ mú mi jáde wá ni. Èyàn kì í bá ẹni tọ́lọ́run bá fẹ́. You don't fight that person. You don't go against that person. Èrè àìgbọ́ràn àti ìgbéraga omi Gani Adams jẹ. Gani ti dé court. Ó ti dé court. Àwọn tí ìbá pe Gani lẹ́jọ́ ìbá pọ̀ díẹ̀. Àbí kò yẹ yín. Àwọn tí ìbá pe lẹ́jọ́ ìbá pọ̀. Àwọn 1 million boys tó ń sọ yẹn báyìí. Wọn ò wà registered. Kán làwọn náà dúró ní as ẹgbẹ́ tó wà registered under the law. Àwọn kan tún sùn Gani. Ṣùgbọ́n wọn ò wà registered. Táyọ̀ Àyìndé tó jẹ́ apààyàn fún Tinubu. Òun náà báyìí ó ti pe Gani lẹ́jọ́ kó wá sọ ibi tó ti ń pààyàn fún Tinubu kó wá sọ. Tinubu ẹ kàn rò pé Tinubu ò gbọ́ ni Tinubu gbọ́ dẹ̀ mọ́ bó ṣe ń lọ. Bàbá ń ṣe president tó ń gbọ́ bùkátà Nàìjíríà. Gani bọ̀ wá jẹ́jọ́ tí Tinubu bá dé. A mọ àwọn pípù yẹn dáadáa they don't forgive easily. Tinubu ò lè dáríjì. Tinubu bá dé ó bọ̀ wá pe Gani lẹ́jọ́. Tó bá ṣe é ṣe gan kó tó parí tẹ̀ náà ẹ̀.
àwọn lọ́ọ̀yà àti send ìwé sí but tẹ́mọ̀ kò ní ṣe é sọ wípé a whole sitting president ó pe ẹnìkan lẹ́jọ́ reason tẹ́ ṣe rí tí Tinubu ò sọ̀rọ̀ táwọn lọ́ọ̀yà ò sọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ kí Tinubu parí tẹ̀nú ẹ̀ mo lè fi gbogbo tí mo ní búra fún yín pé Gani sì máa ṣẹjọ́. You call him a murderer ọlápàyàn ní onígbàni wàá wá sọ àfi tí Tinubu bá kàn decide pé well let me just go off it or if things change tí nǹkan bá yí padà tí gbogbo ẹ̀ bóyá ọ̀rọ̀ Yorùbá nation yẹn ti wá di rọ̀ṣọ̀wọ́ ti ṣe ó lè escape ẹ̀ díẹ̀ but ó dá mi lójú ni pé wọ́n gbé ẹjọ́ ẹ̀ wọ́n gbé sínú kúlà tí wọ́n gbé padì kó máa tutù fẹ́lẹ́fẹ́lẹ́ níbẹ̀ wọ́n froze ẹ̀ wọ́n á gbé jáde nígbà wọ́n bá ta kókó. Wá jẹ́ ká bára wa sòtítọ́ èrè kí ló wà nínú ká kó gun tira wa ká kó jà bára wa ajajajajajajajaja. Now mo wá fẹ́ gba gbogbo ẹ̀yin èèyàn mi lámọ̀ràn o gbogbo àwa sọ̀rọ̀ tá a gbàgbọ́ nínú leadership Sunday ọmọ Adéyẹmọ gbogbo àwa sọ̀rọ̀ tá a gbàgbọ́ nínú leadership bàbá Professor Banji Akíntóyè ẹ tẹ́tí ẹ gbọ́ o màámi Dr. Zabi ẹ̀yin ni president Yorùbá World Media bàbá mi bàbá Èkìtì ọmọ Èkìtì Ẹ̀fọ̀n ọmọ Olúpòtì ọmọ àrìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ akọ ọgọ́rùn-ún ebè oyinba ebè tọrẹ olè nìyẹn ṣá o akọ ẹgbẹ̀rún ebè oyinba ebè tọrẹ ọmọ dákàrà márùn akàkàrà ọgbọ̀n tọrẹ bàbá Èkìtì oríkè Èkìtì ní generally àrìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ ọgọ́rùn-ún ebè oyinba ebè tọrẹ ẹrẹ Èkìtì ọwọ́ mi tẹ̀ yìí ibi tẹ́ ti rí ọgọ́rùn-ún tó kù tẹ́ kó tọrẹ yẹn ẹ wá sọ. So ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín bàbá Èkìtì ẹ̀yin ni president home based media àjẹ́ ọmọ lábẹ́ Yorùbá World Media gbogbo wa pátá we are all Yorùbá World Media gbogbo wa pátá ọmọ ẹgbẹ́ Yorùbá World Media la jẹ́ àwa tá a wà lẹ́kàn kóra wa jọ ní bíi home base. Mo wá ń bẹ̀ yín Dr. Zabi bàbá Èkìtì mo fi ọ̀rọ̀ yìí mo fi ṣọwọ́ sẹ́yìn méjèèjì kẹ́ ẹ fi ṣọwọ́ sí gbogbo ọmọ ẹgbẹ́ tó kù àwa ọmọ ẹgbẹ́ mo bẹ̀ yín mi ẹ jẹ́ ká já ẹnu kúrò lórí ọ̀rọ̀ Gani Adams for now that the case is already in the court of law ẹ jẹ́ ká já mi kúrò nínú ìta rọra mu náà kí ẹjọ́ máa lọ Gani bàjẹ́ Gani ṣe ti bí kò kàn wá mọ́ kò mọ̀rọ̀ sọ ó máa sọ ó ti di court ọ̀rọ̀ ti dọ̀rọ̀ court lágbára jù wá lọ àti ìgbà Yorùbá ní san wa tó káyọ̀pá àti ìgbà ni a lè dára tó wù wá ṣùgbọ́n àti ìgbà Yorùbá ní san kódà bá gba Yorùbá ní san àṣà tẹ̀ lófin àmì court ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyà ṣe wà nínú Nàìjíríà court ó lágbára lé gbogbo wa lórí the case is already in the court of law ẹ jẹ́ kí gbogbo wa ṣe kí ni ká jáwọ́ ká má sọ anything nípa ọ̀rọ̀ Gani mọ́ ìpínlẹ̀ jẹ́ ẹ jẹ́ kó lọ máa bá court yìí bó ṣe ń lọ Ìbàdàn tó ń jẹ́jọ́ ti Ìbàdàn a máa jẹ́jọ́ ti Táyọ̀ Àyìndé a máa jẹ́ lọ lẹ́kọ̀ọ́ bóyá Abẹ́òkúta dẹ̀rẹ́ nìyẹn pè sí àkíyè mo sì máa find out. Mo bẹ̀ yín ní kì í ṣe tójó ẹ jẹ́ ká follow law ẹ jẹ́ ká follow ìdánpè ní òfin ẹ ti rí ẹ jẹ́ kí n padà display ẹ̀kẹ́ rí ìwé ẹjọ́ yẹn nìyẹn òun ni mo display fún yín kì í ṣàtọwọ́dá stamp dẹ́ wò náà ti court of law ti high court ẹ wò dáadáa ẹ wò fínífíní high court of law ló stamp ẹ adájọ́ ló stamp ẹ justice. Lágbára tó wọn Ọlọ́run ò ní jẹ́ káwa náà fẹnu kọ àdèlè fẹnu kọ láíláí ìjà ọmọ Yorùbá là ń jà lọ́wọ́lọ́wọ́ yẹn jẹ́ ká focus lórí bá ti fẹ́ máa sensitize àwọn èèyàn wa ká focus lórí nǹkan míì ẹ fi dà nílẹ̀ ẹ jẹ́ kó máa jẹ́jọ́ ẹ̀ lọ kó kàn wá. the more táwọn ọmọ ẹ bá ń jáde ẹ máa tán pẹ̀lú òfin ni àwọn lọ́ọ̀yà máa ń tán ṣe
wọ́n mọ iṣẹ́ wọn pàṣẹ the more táwọn ọmọ Gani bá padà ń jáde wọ́n bá attack olóyè Sunday ọmọ Adéyẹmọ wọ́n bá ṣe attack ẹ̀ la máa compile ẹ̀ lọ́ọ̀yà ń compile ẹ̀ òkò dání a máa kó dání gbogbo ẹ̀ ló máa lo against Gani àtàwọn ọmọ ẹ̀jẹ̀ kódà àwọn ọmọ ẹ̀kan wà tán máa pè tó máa wá jẹ́jọ́ ní court ẹ máa wòran àmọ́ṣẹ́ tó lọ́ọ̀yà àmọ́ṣẹ́ kádájọ́ àwọn iṣẹ́ wọn náà ẹjẹ́ àwa máa wò wọ́n nínú ẹ̀yin èèyàn mi dẹ̀ ń wò mí tẹ́ bá dẹ̀ rò pé tí mo sọ yẹn pé kò right ẹ jẹ́ kí n mọ̀ o ẹ mọ̀ pé èèyàn ò kì í gbọ́ tán àbí kí n ṣí ojú òpó lẹ̀ kẹ́ sọ̀rọ̀ torí mo wish kẹ́ ẹ jẹ́ ká rọra ṣe bí eléyìí ká fókọ̀sì lórí nǹkan mi ká máa sọ nǹkan mi ní tó bá wù ẹni kó o lọ sọ ẹ fọ̀rọ̀ Gani lẹ̀ ẹ má tiẹ̀ sọ nípa ẹ̀mọ́ ó ti ń jẹ́jọ́ lọ ní kóòtù àánú ẹ̀ bẹ́ẹ̀ ṣe mí a lọ sí kóòtù lẹ́yìn Ìbàdàn a tún lọ sí Èkó a máa sá kiri Ọlọ́run bàbá wa ní ráyè ṣe ọdún Olódùmarè mọ́ kò ní ráyè ṣọdún Ọ̀ṣun ọdún Ọ̀ṣun Òṣogbo Ọbàtálá festival pẹ̀lú agbádá yẹgiri agbádá yòròyòrò ọmọlúkà Ọlọ́run àgbà ẹ̀rọ ọmọlúkà àmì Jésù Olúwa wa. This is so funny. Ẹ jọ̀ọ́ ibi tá a bá ti ń ṣàwàdà ẹ jẹ́ ká máa di òtítọ́ mú ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Gani lẹ̀ mo bẹ̀ yín ni ẹ má sọ ẹni tí nípa ẹ̀ mọ́ ẹ jẹ́ kó lọ máa bá yín ní court either òun lọ òun rán lọ́ọ̀yà ẹ̀ that is their own kọ̀kọ̀ bọ̀kọ́ lọ máa jẹ́jọ́ ìwé yẹn ti sọ clearly kò sọ pé kí lọ́ọ̀yà ẹ̀ wá ó ní kí Gani fún ara ẹ̀ yọjú within 30 days Gani máa report sí court ó bá tiẹ̀ jẹ́ pé lọ́ọ̀yà á lọ stand fún tá máa bá a sọ̀rọ̀ there will be a certain time tádájọ́ máa sọ pé wàá wá lọ́jọ́ báyìí ó gbọ́dọ̀ yọjú torí lọ́ọ̀yà máa ní ọ̀rọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n á béèrè wọ́n á challenge wọ́n á kó gbogbo àwọn èlé kí ló wọ́n máa ń pè é yẹn sa ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀ sọ fún mi kí náà ń pè é kí mo máa ń pè é exhibit wọ́n ká àwọn exhibit dà sílẹ̀ wọ́n expatiate ẹ̀ wọ́n numerate ẹ̀ wọ́n tó wọ́n analyse ẹ̀ so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ọlọ́rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan á dẹ̀ sọ̀rọ̀ kò sẹ́ni tó lè sọ lẹ́yìn ẹ̀ tí Gani bá pírísẹ́mù bó sọ̀rọ̀ ó ní that audio ó ní wọ́n ọ̀tá ẹ̀ ó tún advanced level láwa yìí wọ́n gbé machine kí lẹ́ sọ machine wọ́n gbé wá wọ́n gba voice Gani gangan á dúró wọ́n gba voice yẹn wọ́n gbé machine wọ́n compare wọ́n gbé machine yẹn process both voice á dẹ̀ confirm ẹ̀ ó lè gbé 98% wá ó lè gbé 99% wá tó bá ti ń gbé anything above 50% adájọ́ máa sọ fún ẹ pé automatically it is your voice kò sí nǹkan tí wọ́n tà ń bẹ̀ ìwọ ló sọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ojú ti là machine kúnlẹ̀ rẹpẹtẹ wọ́n gbé machine wá wọ́n process yẹ kọ̀ǹpútà ní pátápátápátá wọ́n ti tẹ̀ wọ́n gbé voice kìíní wọlé wọ́n gbé kejì wọ́ nígbà wàá máa fi sọ̀rọ̀ bí eléyìí machine yà identify méjèèjì akọ̀ bí ẹ̀ pẹ̀lú ara wọn á dẹ̀ gbé percentage tó fi jọra agbèjáde tó bá ti above 70, 80, 90% Gani wọ wàhálà á confirm ẹ pé this is your voice torí kan tó sọ ní pé wọ́n ta ẹ̀ ní. It is not for us to judge about that. Let the court decide bóyá wọ́n ta ẹ̀ ní lóòótọ́ or not. Ẹ yọ ọmọ Yorùbá ojú ti là á ẹ lọ bọ́kọ̀ balẹ̀ lọ sẹ́pẹ́ ẹ lọ sẹ́pẹ́ kí ló jẹ́ pé wọ́n tà mo sọ fún yín mo ní wọ́n á jẹ́jọ́ bàbá mi lọ́ọ̀dì sí kóòtù mo bẹ̀ yín ní ẹ̀yin olólùfẹ́ mi ṣé kí n ṣí ojú òpó lẹ̀kẹ́ ẹ pè ìjọba fẹ́ pè 070 just for 5 minutes péré kẹ́ ẹ jẹ́ ká mọ àmọ̀ràn yín mo gbogbo àwa tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation kó ní kálukú ṣe kí ni ká gbẹnu kúrò lọ́rọ̀ Gani kó lọ máa bá yín ní kóòtù ti pé kò ní ẹjọ́ àní kankan alágbá kankan kò sí ta fẹ́ ṣe mọ́ kóòtù ti invite ẹ̀ so kó lọ jẹ́jọ́ ẹ jẹ́ káwa ṣe kí ni ká kúrò lórí ẹ̀ ó yá ẹ bá mi pè ẹ jẹ́ kéèyàn méjì mẹ́ta pè kẹ́ ẹ fún wa lámọ̀ràn
tẹ́ ẹ bá dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ káwọn ọmọ Yorùbá máa bọ́rọ̀ lọ kọ́ máa bú Gani lọ kọ́ máa ṣe kò kàn yín so bọ̀tí tèmi mọ̀ tá a bá fẹ́ tẹ̀ lófin ní tòtítọ́ àtòdodo ẹ jẹ́ ká gbẹnu kúrò bẹ́ẹ̀ káwọn lọ́ọ̀yà gan lè iṣẹ́ yẹn ṣe dáadáa. èyí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.